Hi guys, welcome to Get Bro Life TV. This is where we talk about African culture, traditions, and religion. I thank you all for your support on this page. I thank you all for watching my videos. For those of you who are my members, I thank you. May Olodumare continue to support you. Ashe. Please, this video is going to be in Yoruba language because it concerns uh, Yoruba speakers. And please, for those of you who are non-Yoruba speakers, this page is for Yoruba spirituality, Yoruba culture and traditions, even though we talk about other African spirituality and all that. But this very video is peculiar, is peculiar to those mainly those who speak Yoruba. And my fellow Yorubas are not too pleased with the way I speak English on this platform. And the reason why I speak English, I've already told you guys that I know that some of our brothers and sisters in the diaspora, they are so much in love with Isheshe, and that we should always consider them. So what I will be doing on this page is that any video that is peculiar to the Yoruba speakers that I feel that only Yoruba speakers need the information that I'll be dishing out in the video. Please permit me to speak Yoruba. Even though I'll be mixing it, I will be mixing it. So if you are not a Yoruba speaker, you can still watch and get the information that I have in such a video. So please, you all know Tani Olohun. My brother, my sisters in Yoruba land, both home and abroad. So Tani Olohun ni ìkan lára wa tó máa ń gbé ìṣẹ̀ṣe lárugẹ. So mo dẹ̀ jíyàn tó pé ó máa ń gbèjà ìṣẹ̀ṣe because a rí pé wọ́n kojú ìṣẹ̀ṣe. Sẹ́yìn ni àwọn ẹlẹ́sìn kejì kẹta yìí ti ń kojú ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n Tani Olohun jẹ́ kan gbòógì lára àwọn èèyàn tó ń sọ̀rọ̀ láti gbé ìṣẹ̀ṣe níjà. So nísìnyí wọ́n ti arrest Tani Olohun, wọ́n ti arrest ẹ̀. Mi ò tiẹ̀ sí ní around, so ẹ̀kan rí pé ibi tí mo wà yín sì kò ń ṣe ibi tí mo ti máa ń ṣe fídíò pẹ̀lú yín. So wọ́n ti arrest Tani Olohun, and I'm sure some of you you are all aware of that Tani Olohun has been arrested. And as for me, I won't call it an arrest. Maybe the way I understand it, I'm not going to call it an arrest. Only one invite any. So one invite. So police will invite anybody. To buy tí bá lọ bá ọlọ́pàá pé ìkan báyìí, police máa arrest, ó máa invite ẹnìyẹn ni. So ìyàtọ̀ wà láàrin pé wọ́n arrest èèyàn, ìyàtọ̀ wà láàrin pé wọ́n invite èèyàn, based on my own understanding. So wọ́n ti arrest ẹ̀ àbí wọ́n ti invite ẹ̀, ó ṣàwà lọ́dọ̀ àwọn ọlọ́pàá according to the information that I just got, and it's flying on different social media platforms that he has been arrested. Tani Olohun wọ́n ti arrest ẹ̀. So nǹkan tí mo kàn fẹ́ react sí ni fídíò tí ó jáde tí kan lára àwọn group tán sọ pé àwọn ni wọ́n ní kán lọ arrest ẹ̀ wọ́n sọ. I want to react to some of the messages of some of the words that this very person said. And mo fẹ́ kàn mọ̀ pé in Nigeria we have freedom of speech, freedom of expression. Any àǹfààní ẹni tó bá ní. So when you are a public person, we have freedom to make comments about the person. So gbogbo kan tí àwọn tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀, freedom of expression ó wà, ìyẹn mo tẹ̀ máa kọ́kọ́ sọ náà. So wípé defamation of character táwọn èèyàn kan fẹ́ máa sọ, though mi ò tí ì rí details nípa defamation of character àbí kí nìkan tó sọ tí ó fi dàbí pé ó lòdì sí òfin Nàìjíríà, ìyẹn àti mi ò tí ní information nípa ìyẹn. But first of all, mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ pé ní Nàìjíríà o, a ní freedom of expression. Àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n jẹ́ public figure. Sí any public figure bá ṣe anything publicly, media person lè jáde láti react sí. Okay, tẹ́ bá ń sọ̀rọ̀ nípa pípé téèyàn bá sọ̀rọ̀ kankan lè arrest ẹnìyẹn, kí wá lè fẹ́ sọ fáwọn politicians tó máa ń tàùn síra wọn, tó máa ń sọ̀rọ̀ síra wọn, kí la fẹ́ sọ fún wọn? So but ibi tó ti dàbí pé bóyá ó jẹ́ defamation of character, mi ò tí ì rí bẹ́ẹ̀ yẹn o. But tó bá yẹ pé àwọn fídíò Tani Olohun tí mo ṣì wò, àwọn tó bá ti sọ̀rọ̀ àbùkù sí ìṣẹ̀ṣe, Tani Olohun máa dá wọn lóhùn. Ó lè fi èébú dá wọn lóhùn.
so èmi ò dẹ̀ tí wàá ríbi tí èébú téèyàn bá jẹ́ leader tẹ́ bá pèrè tẹ́ bá déèyàn jẹ́ leader yín tó bá gbéra ẹ̀ wọ́lẹ̀ tó bá fira ẹ̀ wọ́lẹ̀ láti má wà ní position leader tó lóun wà ọmọ kékeré máa jáde ó máa wọ́nlẹ̀ yẹn ó mì pé ó máa sọ̀rọ̀ pé bàbá kò rí bẹ́ẹ̀ so ọ̀rọ̀ nípa respect kàn dàbí àṣà ni but tá a bá ń sọ̀rọ̀ nípa constitution pé mi ò pè ẹ́ ní bọ̀dá o lè fọlọ́pàá wá gbé mi fún pé okay mo pè ẹ́ ní orúkọ bóyá orúkọ ẹ̀ ń jẹ́ ABC bóyá àwọn èèyàn máa ń pè ní bọ̀dá ABC tèmi bá pè ní bọ̀dá ABC kò sí ẹni tó lè mú mi sí because kò ń ṣe dandan pé mo gbọ́dọ̀ respect ẹ based on my own understanding of how constitution of how law works so mi ò lè sọ fún mi pé torí pé mi ò pè ní bọ̀dá kò fi ọlọ́pàá gbé mi ìyẹn is you should know that so mo fẹ́ rí àti sáwọn ọ̀rọ̀ tí mi ò tiẹ̀ mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí but mo ṣàwọn pé fídíò tá a rí àníkan tó dẹ̀ pè ara ẹ̀ we will react to it one by one and bá a tẹ̀lé react sí gbogbo ẹ̀ bí àkọ́ tí ò yé wọn a lè fi yé wọn wípé ní Nàìjíríà o we have freedom of expression ìyẹn number one then anybody tó bá jẹ́ public figure tó bá sọ nǹkan kan public lè react sí ìsáyédà kan sọ pé kò rí bẹ́ẹ̀ àbí kan sọ pé ó rí bẹ́ẹ̀ and different opinions ló dẹ̀ máa jáde pé ẹ wo bàbá nǹkan tẹ́ sọ yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ gbàgbé ẹ̀ or kíyàn mi sọ pé sir with due respect ẹ jọ̀ọ́ kò sọ̀rọ̀ ńbẹ̀ so whichever way reaction oníkálukú máa yàtọ̀ so mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ pé the way tí Tani Olohun ṣe ń defend ìṣẹ̀ṣe ò ní wípé ẹni tó bá ti sọ̀rọ̀ àbùkù sí ìṣẹ̀ṣe ó máa sọ̀rọ̀ padà sí ẹ̀dì yẹn so ebi tí defamation of character ti wá jáde mi ò tí ì mọ̀ o bóyá yẹn ni ẹ ṣe mú o because mo mọ̀ pé nǹkan tó jẹ́ nǹkan tó lòdì sófin nìyẹn wípé o bàyàn lórúkọ jẹ́ àbí pé o kàn sọ fún èèyàn kan pé ó jalè kò dẹ̀ jalè àbí o sọ fún èèyàn kan pé mo rí níbì kan tó ti lọ ṣe àwọn kankan tí ò dẹ̀ ṣe so ìyẹn mo mọ̀ pé ìyẹn ò lòdì sófin ṣùgbọ́n tíyàn bá sọ̀rọ̀ tó jẹ́ public person tó bá sọ̀rọ̀ tíyàn bá jáde síta tó bá sọ pé kó ẹgbẹ́nu yín sọ̀rùn kò rí bẹ́ẹ̀ ẹgbẹ́nu yín sọ̀rùn ẹgbẹ́ kúrò lórí ẹ̀ gbogbo nǹkan tá a mọ̀ tó ń ṣẹlẹ̀ ní mi wá mọ̀ nǹkan tó ṣe wá dàbí pé ó jẹ́ issue fún ẹ̀yin mi mọ̀ nǹkan tó fi dàbí pé wá jẹ́ issue fún ẹ̀yin because ṣé okay let's say president of the country now gbogbo nǹkan tó ṣe táwọn èèyàn máa bú tó máa sọ pé ẹ wá o bàbá kìíní kan àwọn comedian kan máa jáde wọ́n máa mimic ẹ̀ wọ́n máa ṣe so many things pé okay ẹ wo bàbá yìí so kí ló dé tó ṣe lọ máa arrest gbogbo wọn so kí ló dé tẹ́lẹ̀ ṣe lọ máa arrest gbogbo wọn for the fact pé wọ́n invite Tani Olohun ìyẹn ò mú ìní pé ó fẹ́ ṣẹ̀wọ̀n àbí kankan fẹ́ ṣẹlẹ̀ ọlọ́pàá lè invite anybody ọlọ́pàá lè invite nǹkan tó kàn dùn mí ní ilé tó ṣẹlẹ̀ nílọrin last yìí tí ìyá ọlọ́ṣun ìlọrin yẹn tó fi jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó ṣe tó fẹ́ ṣe ọdún ọ̀ṣun ẹ̀ tó bá jẹ́ pé èèyàn tó dúró dáadáa ni tó bá sọ fọ́lọ́pàá gbogbo àwọn tó jáde nínú fídíò yẹn pátápátá lọ́lọ́pàá máa invite wọ́n sọ pé wọ́n ní jẹ́ kó ṣe ká ní pé ó lo òfin tó wà nínú constitution Nàìjíríà láti lọ sọ pé wọ́n threaten life wọn jẹ́ kó ní freedom of religion wọn jẹ́ kó lè practice religion òun tó bá lọ sí police station tó bá sọ fọ́lọ́pàá wọ́n máa gbogbo àwọn pátápátá tẹ́rí wọn lórí social media yẹn pátápátá lọ́lọ́pàá máa invite so àwa oníṣẹ̀ṣe náà ó jẹ́ kí a máa lo gbogbo àwọn àǹfààní àwọn nǹkan èròjà tó wà nínú constitution Nàìjíríà wa láti defend ara wa check get so let me react to what this very person says tó fi sọ pé nǹkan tó fi arrest Tani Olohun nínú ọ̀rọ̀ ẹ̀ ó kọ́kọ́ sọ wípé kò bá tẹ̀ mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kẹ má fi tí ò jọra wọn kẹ má fi lọ tọra wọn èyí tó ń ṣe tí àwọn ìjọba fi pè é lọ ní kó wá defend lọ tó bá di lọ́nà lásán lọ pé àdúgbò ní 20 lọ́jọ́ lọ mú gbá lọ́jọ́ lọ máa wò no àwọn ẹ̀sùn tó fi kan àwọn baba ńlá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn á ṣàlàyé ẹ̀ fún gbogbo ayé ìyẹn jẹ́ yé níbẹ̀. wọ́n ló sọ pé ó fi ẹ̀sùn kan àwọn baba ńlá èmi ò tí ì mọ ẹ̀sùn yẹn nìwé but àwọn fídíò sí Tani Olohun tí mo wò so far ni pé kó máa sọ wípé wọ́n ń ṣe ẹbọ tìbí mo ti gbọ́ rí báyìí tó sọ pé wọ́n máa ń ta àwọn nǹkan tó fi ń ṣe àwọn kan eléwé ọmọ ó wà nílọrin ìyẹn ò kí ń ṣàbùkù ó is a fact so tó bá yẹ pé yẹn ni èmi ò mọ̀ bóyá yẹn ni wọ́n fi mú o àti ìmọ̀ yẹn o ṣùgbọ́n is a fact
wípé okay ìkan báyìí máa ń ṣẹlẹ̀ níbi báyìí, information ni. So téèyàn bá dẹ̀ lọ bẹ̀ kó lọ confirm. So ká nípa àwa náà fẹ́ sọ wípé àwọn nǹkan tẹ́ sọ pé àwọn òrìṣà wa náà pé wọ́n ṣe ń ṣe, àwọn tẹ́ bá fẹ́ ṣe wáàsí fáwọn èèyàn yín, ẹ bá sọ pé Ògún, Èṣù, Ọya, ìkan báyìí ló ṣe wọ́n, àbí Ọ̀rúnmìlà, ẹ máa nìkan kìnìkan, gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ nípa àwọn òrìṣà wa náà, ṣé káwa náà jáde ká sọ pé ẹ ń ta àbùkù, ẹ ń sọ nǹkan àbùkù sí àwọn baba ńlá wa, àwọn òrìṣà wa náà ni? Ṣé ká sọ yẹn náà? Okay. Time to pay back for now. Time to pay back. Pay back on what? Ẹ sọ pé ẹ fẹ́ pay back. I don't know nǹkan tẹ́ fẹ́ pay back o. Ṣé ẹ fẹ́ pay back pé torí pé ẹ ń humiliate ìṣẹ̀ṣe practitioners ni? Ṣé ẹ fẹ́ pay back pé torí pé tẹ́ bá ti ń ṣe wáàsí yín, ẹ máa ń sọ̀rọ̀ àìdá sí ìṣẹ̀ṣe practitioners ni a fẹ́ sọ ni? Ẹ fẹ́ pay back. Ṣé gbogbo bí Ilé Ifẹ̀ ṣe wà yẹn, even ní palace Ilé Ifẹ̀, mosque wà wájú bẹ̀, kò sẹ́ni tó disturb yín, kò sẹ́ni tó fún yín problem pé ẹ má kọ́ mosque sí ilẹ̀ ìṣẹ̀ṣe, because Ilé Ifẹ̀ ilẹ̀ ìṣẹ̀ǹbáyé ni Ilé Ifẹ̀, òrìṣà, ilẹ̀ òrìṣà ni. So ẹ fẹ́ sọ pé okay ẹ kọ́ mosque síwájú ààfin Ọ̀ọ̀nìrìṣà, mosque wà ń bẹ̀, tẹ́ bá ní tó bá lọ sí palace Ọ̀ọ̀nìrìṣà, tó bá lọ síwájú ẹ̀ báyìí máa rí jimat, mosque, big mosque wà ń bẹ̀, kò sẹ́ni tó disturb yín, kò sẹ́ni tó ní kẹ́ má ṣe nǹkan tẹ́yẹ̀ ń ṣe ń bẹ̀. Ẹ̀yin náà lè máa sọ pé okay oníṣẹ̀ṣe ẹ má wá sí ibì kan, ilẹ̀ bíbá ilẹ̀ Islam ni, ilẹ̀ Islam ni, then ilẹ̀ tó wà ní ọ̀dọ̀ àwa Yorùbá tó jẹ́ ilẹ̀ ìṣẹ̀ṣe wa, mọ́ṣáláṣí ó pọ̀ káàkiri, kò sẹ́ni tó disturb yín. So èmi wá mọ̀ payback tí arákùnrin yìí ń sọ pé òun fẹ́ payback, and he's feeling like a boss, you know, he's feeling like a boss, as if pé òun gangan ni the commissioner of police Kwara State. Ṣé kò tiẹ̀ funny gan, but I just want to understand something here. Téèyàn bá ti ní limited understanding of something, ẹnìyẹn kàn máa sọ̀rọ̀ ni. Ẹ lọ ka constitution, even ẹni tó jàre táwọn méjì, when two people are having issues, ẹni tó jàre tí ó bá ti lọ sí police station, tẹni tó jẹ̀bi tó bá yẹ kó lọ́wọ́ kọ́ lọ police station, òun ni complainant, police wa lè invite ẹni tó jàre gan pé ó yá wá sọ títì ẹ, ṣé yẹn wá mí pé ẹ̀bùn fẹ́ fọ́ọ̀lù mi? Ìyẹn ò mean anything now. Ibi tí Tani Olohun ti sọ̀rọ̀ tó lòdì sí òfin Nàìjíríà, bóyá a sì máa mọ̀, mi ò tí ì mọ̀, ṣùgbọ́n àwọn fídíòs ẹ̀ tí mo ti wò, tẹ́ bá sọ̀rọ̀ àbùkù síṣẹ̀ṣe, ẹni tó sọ yẹn ó máa sọ̀rọ̀ sẹ́ni yẹn. So téèyàn méjì bá dẹ̀ ń tàùn síra wọn, wọ́n lè máa búra wọn. So èébú, èmi wà mọ̀ ibi tí èébú tẹ́ bá sọ pé bàbá tó rí ẹ̀rí bí orí kìíní yẹn, bàbá tó máa ń wé gèlè bí kìíní yẹn, èmi ò mọ̀ ibi tó ti wá, you know, because ẹ sọ̀rọ̀ reaction, I mean téèyàn bá ìsọ̀rọ̀ ní fèsì, tó bá bú mi màá bú ẹ, o bá dàgbà o bá kéré, constitution ẹ̀yin méjì lè máa tàùn síra yín, o bú mi mo bú ẹ padà. So ìyẹn bẹ́ẹ̀. So time to pay back yẹn kò tí ì yé mi o. So I need to understand nǹkan tẹ́ fẹ́ pay back. Ṣé pé kéèyàn má jáde láti sọ̀rọ̀ mọ́ tẹ́ bá ti bú ṣẹ̀ṣe ni ẹ̀ ń sọ ni, àbí tẹ́ bá ti sọ̀rọ̀ sí àwọn òrìṣà wa ká má sọ̀rọ̀ ni, àbí kẹ́ sọ pé okay o ilẹ̀ kan báyìí o àwọn oníṣẹ̀ṣe ò gbọ́dọ̀ débẹ̀ o, ṣé yẹn ni ká sọ ni? Àbí omi tá a pè lómi òrìṣà, for instance, tí ó tẹ́ pé Olódùmarè ló dá, tẹ́ wá ní pé kó oníṣẹ̀ṣe má lọ bẹ̀ láti lọ ṣe ìjọsìn títí ẹ̀ ni, kò tí ì yé mi o. So gbogbo kan báyìí, nature, when we say nature, nǹkan t'Ọlọ́run dá, t'Olódùmarè dá, ẹ wá fẹ́ sọ di tiyín pé àwọn kan ò gbọ́dọ̀ lọ bẹ̀. Ṣé mọ̀ pé ẹ̀yin gan lẹ ń fa wàhálà lẹ́sẹ̀ nìyẹn? So ṣé yẹn ni ká sọ ni, àbí kan mi? So mi tí mo time to pay back tẹ́ ń sọ, ẹ so ewé agbéjẹ́ mọ́wọ́, tẹ́ ẹ bá fẹ́ kí àwọn èèyàn react, tẹ́ ẹ bá fẹ́ kí èèyàn máa sọ, tẹ́ ẹ bá fẹ́ kí èèyàn dá sí yín, ẹ̀yin náà má sọ̀rọ̀ sí wọn. Even ẹ̀sìn yín gan sọ pé ẹ jẹ́ kán ṣẹ̀sìn wọn, ẹ jẹ́ kán ṣe ẹ̀sìn wọn, ẹ fi wọ́n sílẹ̀. tó bá ń jẹ́ Ìlọrin àìtọ́yàn kíyàn má fi ẹnu àbùkù kan lọ rí mọ́. nínú tó sọ̀rọ̀ nípa ó ní àìtọ́yàn, ṣé gbogbo ilé tẹ́ ti tọ́ ìṣẹ̀ṣe lóríṣiríṣi tẹ́ bá fẹ́ ṣe wáàsí báyìí ìṣẹ̀ṣe lẹ máa ń lò, lẹ máa fi ń ta yín, òun lẹ máa fi ń sọ ẹ má tàlé àwọn ẹlẹ́bọ yẹn o, àwọn ẹlẹ́bọ ẹ má ṣe kinní kan, àwọn tó jẹ́ pé ẹni ègbé ẹni ẹ̀kọ́, àwọn tó máa fi kóná níjọ́ ìgbéde àlèkìyà, gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ wọ̀nyẹn, ṣé èèyàn ti kí ni wọ́n pè nípa àìtọ́yàn? You started it.
you started it, and nǹkan tí mo kàn mọ̀ ni pé ẹ lè keep ìṣẹ̀ṣe quiet is that time has passed. That time has passed. So the era tá a wà ń sìn, era of information technology, era of the more you are stretching it, like okay ẹ fẹ́ máa fà á, àwa náà máa fà á ni bó ṣe rí nìyẹn, because gbogbo social media àti for everybody ní voice. Tó bá ní nǹkan téèyàn kan sọ tó fẹ́ dàbẹ̀ ni pé ó fẹ́ tàbùkù bá èèyàn kan, ẹnìyẹn máa jáde láti sọ̀rọ̀, ẹ lè stop ẹ. Wọ́n rí èèyàn tó yẹ pé a ní we go die here today, àwọn kan máa ń sọ pé okay tó bá yẹ pé lórí eléyìí ni o, àwa náà àjọ máa tátán sí ìbà eléyìí ni. So ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà ṣẹlẹ̀, ẹ̀yin náà ni kẹ́ máa sọ̀rọ̀ tí ò dáa sí ẹ̀sìn èèyàn míì. Ẹ má sọ̀rọ̀ tí ò dáa sí ẹ̀sìn èèyàn míì. As I am, mi ò ní dédé jáde ń sìn kí wá máa sọ pé ẹ̀yin èèyàn tẹ́ ń ṣe Muslim, ẹ má ṣe Muslim mọ́, ẹ má ṣe Christian mọ́, èmi ò ní sọ. Èmi kàn máa persuade ni pé ẹ já padà sílé wa o, ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe wa o, ibi tá a ti wá nìyẹn o. Èmi ò lè lọ sí Mecca ń sìn kí n máa lọ máa sọ fún wọn pé kí wọ́n máa ṣe Yorùbá religion. Mi ò lè sọ fún wọn pé kí àwọn Saudi Arabia kí wọ́n gba Ifá, kò possible. But àwọn èèyàn ti tèmi, àwọn èèyàn mi, my brothers and sisters tá a jọ jẹ́ Yorùbá or tá a jọ jẹ́ aláwọ̀ dúdú, mo lè persuade wọn wípé ìlànà wa lélẹ̀, ẹ jẹ́ ká wá sí ìlànà wa. Ṣùgbọ́n mi ò lè lọ sí Mecca àbí kí lọ sí Israel kí lọ máa sọ fún wọn pé ẹ wá gba Ifá. So ìyẹn ni mo fẹ́ kẹ́ jẹ́ kẹ́ understand. So wípé kẹ́ fẹ́ ṣe wáàsí, kẹ́ wá máa sọ̀rọ̀ àbùkù sí baba ńlá àwọn èèyàn kan tó jẹ́ ìṣẹ̀ṣe táwa ń ṣe, tó yẹ pé àwọn baba ńlá wa tó yẹ pé àwọn ló fi ìlànà tá máa fi mọ Olódùmarè tán fi sílẹ̀ táwa ń tẹ̀lé. Fáìn àwọn kan ti wà àwa gbà tán bí àwọn kan, irú èmi ń sìn, tán bí wa, wọ́n ti fi access kan tẹ́lẹ̀. Bọ́n gbà táwa dàgbà, wọ́n ní tọmọdé bá dàgbà ó máa tójú bọ́ ni. Téèyàn bá ti dàgbà tó ti mọ nǹkan, tó ti mọ ọwọ́ ọ̀tún ẹ̀ tó mọ̀ yàtọ̀ sósì, kò sẹ́ni tó máa kàn lè dédé sọ pé okay kan báyìí ni kò máa ṣe. Èèyàn ti mọ the right thing. So ẹni tó bá ti mọ the right thing tó wá padà wá sílé, ó padà sílé ni, kò ń ṣe pé bóyá ó yọjú ràn. Ẹni tó ti ṣánko lọ tó padà wá sílé, ó padà wá sílé bàbá ẹ̀ ni. So ọmọ Yorùbá ni wá. Ẹni tó bá ń ṣe ẹ̀sìn àbáláyé tó jẹ́ ọmọ Yorùbá, kò ń ṣe pé ó yọjú ràn o. Anybody tó bá jẹ́ okay ọjọ́ ṣé jẹta ní àbáná, mo fẹ́ ra epo ní filling station, mo wá rí ẹni tó ta epo fún mi, mo fẹ́ transfer owó fún, orúkọ ẹ̀mí ní dá orúkọ yẹn, ṣùgbọ́n orúkọ yẹn ó ní Ògún nínú. Mo wá ń bá ṣeré, ó ní Ògún, orúkọ ẹ̀ ní Ògún, ó tún wá ní orúkọ Muslim tó ní yẹn gan very strong one ni. Mo wá bá ṣeré pé so ọmọ mo ní ìdílé Ògún tiẹ̀ ló ti wá. Mo ní mo kàn bá ṣeré ni pé padà sílé o, because tẹ́ bá dé di mọ́tò mi, mo fi sign ṣẹ̀ṣẹ̀ wà wájú mọ́tò mi, so mo ní padà sílé, mo kàn fi bá ṣeré, mo gan dẹ̀ tún rẹ́rìn. So àfi jà àfi búra wa, okay Ògún ni ìrìn ni ó ti padà sílé o. There was a time náà tí mo tún fẹ́ gbowó ní ATM, mo wá ẹni tí mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ woman kan báyìí, no woman ni àgbàlagbà tiẹ̀ ni wọ́n. So mo wá rí pé orúkọ tán ní kí n transfer owó fún, orúkọ yẹn wá ní ṣe pẹ̀lú bí èèyàn máa sọ pé òun jẹ́ kinní kan, Jésù ṣe kinní kan, something like that. Ó kàn ṣáà ní ṣe pẹ̀lú orúkọ Christianity tó jẹ́ surname. Mo wá bá wọn ṣe pé mọ́mì orúkọ yìí wọ́n change ẹ̀ ni, kò ń ṣe orúkọ tí ìyá yẹn wá rẹ́rìn. Àwọn kíní kan ní báwo ṣe mọ̀, mo ní mo ti mọ̀. Ó ní bẹ́ẹ̀ ni, ó ní òótọ́ ní láyé orúkọ wa padà jì. So gbogbo Yorùbá pátá, gbogbo wa tá jẹ́ Yorùbá láti lè wá, gbogbo wa pátá ìṣẹ̀ṣe ni gbogbo wa. Ibi tẹ́ máa ti mọ̀ orúkọ, tẹ́ bá lọ wo orúkọ baba ńlá gbogbo wa tó jẹ́ surname wa, ẹ máa ti mọ̀ pé ẹni ìdílé ibi báyìí ló ti wá, ìdílé òrìṣà kan báyìí ni. So bó ṣe rí nìyẹn. So ẹni sọ pé so ẹ̀yin tẹ́ sọ pé ẹ kì í tọ́yàn, àwọn wáàsí tẹ́ máa ń ṣe o, ẹ máa ń tọ́yàn o. So in case tẹ́ ẹ bá ti mọ̀, ẹ máa ń tọ́yàn. Ipe ẹ sọ wáàsí kan tó tàbùkù bá ẹ̀sìn èèyàn kan, àbí tó àbùkù bá ìṣesí àwọn kan, ẹ ti tọ́ ẹnìyẹn nìyẹn o, ẹnìyẹn máa react. So please that one, remove it from your statement pé ẹ kì í tọ́yàn. Ẹ máa ń tọ́yàn o, gbogbo gbà ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àlùfàǹṣá, àwọn ọ̀rọ̀ tí ò dáa lẹ máa ń sọ sí ìṣẹ̀ṣe. Gbogbo èèyàn ló mọ̀ yẹn, everywhere gbogbo èèyàn ló mọ̀ pé àwọn ẹlẹ́bọ ẹ lè ṣe kẹ́ má sọ dó ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ ń sọ̀rọ̀ tó burú ná, but the way tẹ́ ṣe ń gbé kalẹ̀ bí wà tẹ́ bá fi ìṣẹ̀ṣe ń ta yín ni. Kò sí oníṣẹ̀ṣe tó bá sọ pé òun wà proud pé òun jẹ́ ẹlẹ́bọ. Gbogbo oníṣẹ̀ṣe ló mọ̀ pé yes,
I am elebo because mo máa ń gbé sacrifice. So all these things, then so please, you have to just understand that pé ẹ máa ń tọ́yàn, ṣẹgbọ́n ẹ máa ń tempt èèyàn, right? So another thing tó sọ ẹ tún jẹ́ ká gbọ́. Ìwọ tó bá ti ṣe àbí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ìwọ náà máa múra lẹ̀. Tó bá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, this time to pay back. Payback time lélẹ́yìí. Payback time lélẹ́yìí. Agbára Ọlọ́run. Ìwọ tó ti ń ṣe tàbí tó ti ṣe tẹ́lẹ̀ rí, ìwọ náà máa múra sílẹ̀. Now this guy is feeling like a boss now, like mo ti win, ṣebí Tani Olohun ṣe ọlọ́pàá ọ̀dì fi Tani Olohun lẹ̀ anywhere from now, wọ́n máa fílẹ̀ now. Ẹni gan tó ṣe nǹkan tó le gan, wọ́n sì máa grant ẹ̀ ní bail. Ká tó máa sọ pé okay torí pé kò tiẹ̀ ó sọ̀rọ̀ kóòtù ẹ máa ní kó lọ kóòtù ní ẹ̀dẹ̀ òun náà dẹ̀ máa gba lọ́ọ̀yà, mo dẹ̀ mọ̀ pé ó gba wa oníṣẹ̀ṣe everybody, gbogbo àwọn tó fẹ́ support ìṣẹ̀ṣe pápátá ló máa dìde, wọ́n máa fún ní lọ́ọ̀yà. So mi wá mọ nǹkan tí ó wá ń feel like a boss fún. Yes, so you are not a boss pé okay àtẹ̀múralẹ̀, so kéèyàn máa sọ̀rọ̀ mọ́. Àbí are you the commissioner of police? Àbí wọ́n gangan ni president Nigeria tó bá sọ pé yes o fẹ́ máa threaten àwọn èèyàn sì pé okay tó bá ti sọ̀rọ̀ á lọ gbé ẹ, àbí ó máa dá kéèyàn máa ní understanding of how things work. Ó máa ìfàyẹn tó bá ti ní òye nǹkan bíyá nílànà ìwé ni o àbí nílànà bí ọgbọ́n ilẹ̀ wa tó kàn ń sọ̀rọ̀ ẹ mọ̀ ó kàn máa fọ́nì síyàn ni pé ẹ̀yin tẹ́ ti sọ tẹ́lẹ̀, ẹ̀yin tẹ́ ti ṣe máa múra sí. Kò sẹ́ni tí ò ní sọ̀rọ̀, kò sẹ́ni tó lè stop anybody pé kó má sọ̀rọ̀. Freedom of expression ó wà, but èèyàn ò ní jáde, mi ìwà ní jáde kí n máa sọ pé ẹni ó jalè, mo rí tó jalè àbí mo rí tó pààyàn àbí mo rí ẹni tó lọ rape. Èèyàn ò lè fi allegation kànyàn, ṣùgbọ́n téèyàn bá ń ṣe nǹkan tó sọ pé ẹni báyìí ó ṣe nǹkan báyìí, mo rí ẹni ìyá máa ń rí tó máa ń lọ ra kan nílé eléwé ọmọ, wọ́n wá gbé fídíò ẹ̀ níbi tó ti lọ ra àwọn nǹkan èròjà tán fi ń ṣe iṣẹ́ àwọn nǹkan àṣírí bí oògùn bí nǹkan kan. A wá sọ pé a rí lánàá, ẹ wo fídíò ẹ̀ nígbà tó lọ rà. Ìyẹn is a fact, is a public person. Wọ́n kàn ó dẹ̀ rí social media tán gbé. So tí social media bá gbé pẹ́ ní ìṣe nǹkan báyìí, wọ́n dẹ̀ wá sọ wọ́n rí heart sí. Ìyẹn ò kì í ṣe problem. Ọ̀ tí èèyàn kan bá sọ̀rọ̀ tí ò dá sí ìṣẹ̀ṣe, èèyàn máa rí heart. Ó bú mi mo bú ẹni, ó bú mi mo bú ẹ. Ẹ̀yin lè máa sọ fáwọn leaders yín wípé kí wọ́n máa bú àwọn leaders àwọn míì mọ́, àwọn kan mọ́. Because ẹ bá bú leaders, tí leaders yín tó bá bú leaders àwọn èèyàn kan, àwọn ọmọ wọn náà ló máa dá wọn lóhùn. Ó dàbí pé ẹ bú bàbá èèyàn kan sìn, ẹni ìwọ bàbá ẹ tó pé bàbá ẹ tó kàn sọ̀rọ̀, bàbá ẹ ìran kíran ni bàbá ẹ, ìran kíran ni ìran ẹ, kò sọ fún yàn kan, ṣẹ́niyẹn kò ní fẹ́ kú síbẹ̀, wọ́n máa ní àmà we go die here today o. So this is it. Ẹ̀yin ni kẹ́ máa trigger ìbínú lára àwọn èèyàn kan, ẹ̀yin ni kẹ́ máa trigger, because Ògún, Ṣàngó, Ọya, Ọ̀rúnmìlà, Ọ̀ṣun, Ọbàtálá and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn leaders àwa Yorùbá ni wọ́n. Ẹni tó bá sọ pé wọ́n ń ṣe leader tó wá yà bàrà tó àmọye àwọn ọmọ mi tó yẹ pé wọ́n ní no bàbá mi ò fẹ́ bàbá as bàbá mọ́, ìyẹn ó ṣe problem. But gbogbo wa nínú ìtàn wa bá a ṣe wà, bí bá a ṣe jẹ́ as èèyàn dúdú àbí as Yorùbá, a ti mọ̀ pé àwọn tó kọ́kọ́ tẹ̀lé wa dó lélẹ̀, àwọn tó tẹ ilẹ̀ wa dóre, gbogbo bọ́n ṣe tẹ ilẹ̀ Yorùbá dó pátápátá kò ṣẹ̀yìn gbogbo àwọn òrìṣà wọ̀nyí. So ẹ̀yin kan wá jáde wá ń sọ̀rọ̀ tí ò dá sí wọn, tí bẹ́ẹ̀ ṣe fẹ́ kán sọ̀rọ̀ tí ò dá sí prophet yín náà ni àwọn kan náà ṣe fẹ́ kán sọ̀rọ̀ tí ò dá sí prophet àwọn náà. So you should learn to respect that. You should learn to know that àwọn kan náà wà tó yẹ pé wọn ò fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tí ò dá sí ti wọn. No matter how good you are, kò bá jẹ́ population yín ló pọ̀ jù, even tó bá yẹ pé very few of àwọn èèyàn ló ń practice ẹ̀sìn yẹn, you don't have the right to say any bad thing against it. So tẹ́ bá fẹ́ preach fáwọn èèyàn yín, you can use other ways. You can just tell them that ẹ má kúrò nílànà ẹ̀sìn Islam o, ẹ má kúrò nílànà ẹ̀sìn Islam, ìlànà míì tí ò bá ń ṣe ẹ̀sìn Islam, ẹ̀yin lè sọ yẹn fún àwọn tó jẹ́ titi yín. Bọ̀kẹ́ wá máa sọ wípé
àwọn ẹlẹ́bọ àwọn kinní kan àwọn tó ń ṣòṣà àwọn olóòṣà wọ́n tún máa ń sọ yẹn náà wọ́n ní àwọn olóòṣà. So ìwọ tó sọ pé àwọn olóòṣà tó ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn àwọn ọ̀rọ̀ tí ò dá sí wọn ẹ wá sọ wípé kí wọ́n máa react, wọ́n máa react now, they will react, everybody except èèyàn bá rí fídíò yẹn tí mo except ń bá rí, because èmi ò kì í ṣe bastard ní oṣù máa lè ìgbà tí mo ti realize, because àwọn kan máa wò pé ṣebí mo mọ bọ̀bọ̀ yìí náà ṣebí kìíní kan báyìí ni, no, téèyàn bá ń dàgbà sí èèyàn máa ń lọ́pọlọ ni, ọpọlọ máa grow, ọpọlọ brain wa yín náà máa ń grow ọmọ kékeré tí ò tí lè ronú tó ti lè dá ronú fúnra ẹ̀ wọ́n máa ní ibi báyìí ni kò lọ ibi báyìí ni kò lọ tó bá ti dé stage tó ti lè ronú fúnra rẹ̀ your brain òun náà brain ẹ ti mature for you to see things. So ẹni tí ò bá wá tí brain ò bá wá mature láti lè understand nǹkan fúnra rẹ̀ ìyẹn òun ṣe problem ti tèmi, that one's not our problem, ṣe understand. So ìgbà tá a dẹ̀ ti gbọ́ pé báwo ni kí ni ṣe máa rí báyìí, èmi ò ń ṣọ́ máa lè mí lè jẹ́ kí èèyàn kan sọ̀rọ̀ tí ò dá sí ìran mi tó dẹ̀ ń jáde tó dẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ wá sọ pé ẹnìyẹn jẹ́ kan báyìí. So ìyẹn bẹ́ẹ̀, so ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ yẹn tí mi ti ẹ̀ morúkọ ẹ̀ mi mọ́, but ẹ sì wo àwọn bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ kò, to me is no, that ọ̀rọ̀ is way down pé ìwọ tó bá sọ ṣé you are not the president number one, then you are not the commissioner of police of that state or the IG of police or I don't know. So if you want to understand the system of Nigerian constitution, you go and get a copy of the constitution and read, or meet your lawyer to explain to you. So you can't just come out and say you want to, because you are now something to some people, to your people. Maybe you are a big boss to your people, and you now feel that you are a boss to others as well. So you are limited to your own territory. You are limited to your territory, or you cannot. The candidate was so far with me. Come jáde láti sọ̀rọ̀. So àwọn kan mi dojú sọ ó ní pé àwọn nílọrin wá ń bí ayẹyẹ I respect gbogbo leaders from emir àti gbogbo àwọn scholars wa àìfi wọn ṣeré tó bá wá dúró wípé àwọn kan yẹn ìwọ fẹ́ dúró fẹ́ máa fi tayín ìjọba máa dá sí o, gbogbo èèyàn tó bá dẹ̀ mọ̀ a fẹ́ mọ̀. ó ní àwọn leaders wọn ní wọn kì í yẹ̀yẹ́ wọn ń yẹ̀yẹ́ àwọn leaders wọn àwa náà kì í yẹ̀yẹ́ àwọn leaders wa náà. Tá bá rí ọba tó pọ́n ìṣẹ̀ṣe lé a máa ṣe káábíyè inú wa máa dùn sí ọba náà, a máa gbé wọn lárugẹ á pọ́n wọn lé. Tá bá rí babaláwo a máa ń pọ́n babaláwo wa lé náà ni. Tá bá rí tá bá déwájú Ògún báyìí à ń déwájú Ògún ká lọ máa ṣe nǹkan tó wù wá ń bẹ̀, àwọn èèwọ̀ Ògún, àwọn èèwọ̀ èṣù, èèwọ̀ àwọn òrìṣà wa, àwọn èèwọ̀ Ifá, àwa náà a máa ń respect ẹ̀. So leaders yìí ẹni wọn àwa ní leaders tí wọ́n sì pẹ̀lú wa mọ́, but they are still with us in spirit. Àtún ní leaders tó yẹ pé wọ́n sì wà láàrin wa, ìjì àwọn babaláwo wa, àwọn olórìṣà wa, ọlọ́ṣun, àwọn custodians of our òrìṣà, táwa náà bá rí wọn a máa ń respect wọn. So you respect your leaders and àwa náà máa ń respect leaders títí wa. So tí leaders yìí bá ń disrespect wa, we are going to disrespect your leaders. That is how it is. So ìwọ ló máa sọ fún níwọ̀n ìgbà tó ti ń respect leaders yẹ ní ilẹ̀ títí ẹ, then sọ fún leader ẹ pé kó má disrespect leader èèyàn míì. That is it. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ, it's just a common sense ni. So that is that, guys. In a nutshell, please, for those of you who are not Yoruba speakers, in a nutshell, what I'm trying to say is that there is a saga of how Ilorin Muslims are trying to silence Ìṣẹ̀ṣe in that town, in that place. And we all know that going by the history at hand, we know that Ilorin, Kwara State, is a Yoruba land. It's a Yoruba land. Ilorin. In fact, the name of that town is in Yoruba language. Ilorin. Ilorin. So Yoruba land ni kò dẹ̀ possible ká má rí oníṣẹ̀ṣe bó tẹ̀ jẹ́ ẹyọ kan ló wà nílùú yẹn, at least ó ní right láti practice religion ẹ̀. So a wá rí pé àwọn tó jẹ́ Muslim, àmì lè sọ pé gbogbo wọn, because kò ṣe gbogbo wọn náà ló máa ń jáde láti sọ̀rọ̀, a mọ àwọn tó máa ń jáde tó máa sọ̀rọ̀, àwọn kan wà ní wọn tó yẹ pé wọ́n mọ̀ òótọ́ ọ̀rọ̀ tó pọ́n, they know. There are some of them that understand that you should have your freedom to practice whatever religion you want to practice. But some of them,
some of them are coming out to silence the Isheshe practitioners in that town. And that was why a person like Tani Olohun usually come out to speak, to defend Isheshe. Not only in Ilorin, everywhere. Like whoever talk against Isheshe, this guy comes out to speak, to defend, and to fight back. You can fight with your mouth, not necessarily with weapon. You can use your mouth to fight. You can just say, oh, this is not like that. It's like this. You can explain yourself. You can express yourself. So the expression is what these people are not happy with, because this guy doesn't care whom you are. If you speak against Isheshe, this guy will come out to if you rubbish Isheshe, this guy will rubbish you. You know, tick for tack. So if you rubbish Isheshe, he will rubbish you back. That is how this guy does. So, and maybe they are now feeling threatened that, oh, the way this guy is going to open the eyes of the gullible ones. Like, I'm not. So this guy will open their eyes. This guy will make sure that they reason, because when you hear him speak, he speaks sense. So in Gotondu, they are not looking for ways to silence him. And they're not saying that, okay, he should be invited, and he has been invited by the police. And that is exactly what we're talking about here. Okay? So thank you, guys. His name is Tani Olohun. So, and he's on YouTube, and he's on Facebook as well. You know, he speaks for Isheshe so much, only that he speaks Yoruba in his own platform. I mean, on his platform. So, guys, this is what I have for you. Thank you very much. Thank you for your support, both in cash and in kind. This is Get It Better Life TV. This is where we promote African culture, traditions, and religion. I thank you all for your support. I thank you all for being my members. I thank you all for being my subscribers. Thank you, and get a better life.